nínú ìrìnkòrìndò wa àtúntìdé ọ̀dọ̀ gbajúgbajà gbajúgbajà onígbàjámọ̀ la máa ń pè ní john onígbàjámọ̀ ṣùgbọ́n nísìnyí barbing salon international àkànṣe wọn ní agbègbè Basọ̀run nílùú Ìbàdàn. mo sọ pé kò sí olúwẹ̀ láyé tí ò nígbà ìmọ̀ tiẹ̀ mo ní tèmi wọn náà ní tiẹ̀ ẹ sì ti ń gbádùn ètò ìbọ̀ tipẹ́ ẹ dákun ẹ sọ orúkọ yín fún wa. Adékúnlé Adéríbigbé. ẹ bá mi sọ̀rọ̀ sókè dáadáa sá. Adékúnlé Adéríbigbé. kò sí ẹnìkan tí kò ní ìgbà ìmọ̀ tiẹ̀ ṣùgbọ́n ká tó béèrè rárá ọmọ ìlú wo ni yín sá. ọmọ Ìbàdàn ojú ọmọ bíbí ìlú Ìbàdàn. àdúgbò wo ni yín Ìbàdàn sá. ọmọ Oyanrin ni mí àmọ́ Kòsódò ni mo gbé dàgbà. Olúwa ṣeun bí a bá bí ni sá kò sẹ́ni náà láyé tí ò ní ìgbà ìmọ̀ tiẹ̀ ìgbà ìmọ̀ wo ńlẹ̀ rántí ní tẹ́tẹ́ pé sódà yẹ kí n ṣe bẹ́ẹ̀ sá àkódà yẹ kí n ṣe báyìí o but mo ti ṣe nìyẹn so ńgbà tẹ wá rántí sìn bóyá tọrọ àforíjìn bóyá àforíjìn dẹ̀ ti wáyé lórí ẹ̀ nǹkan lè sọ fún wa ní sísẹ̀ntẹ̀lé. ìgbà ìmọ̀ tí mo wá rántí tó wọ́n fẹ́ pa mí lẹ́rìn tó dẹ̀ tún wọ́n dùn mí lẹ́gbẹ́ kan nígbà tí mo parí iṣẹ́ kíkọ́ tán ní 1998 ìgbà tí mo wá ṣe ọ̀gá mi ẹ̀ẹ́dán bá ti fún mi lówó màá ní bàbá ẹgbẹ́ ilé ẹ̀ bá fi pamọ́ ìgbà yẹn Wema Bank yẹn sì wà ní Mọ́kọ́lá ẹ bá mi sí àkáǹtì ẹ̀ bá fi pamọ́ ó wá tásìkò tí mo kó lọ́dọ̀ ọ̀gá mi. iṣẹ́ wo lẹ kọ́ gan. iṣẹ́ bábà náà ni. iṣẹ́ bábà náà ni. ń bẹ kó lọ́dọ̀ ọ̀gá. ọ̀gá wọ́n ní bàbá owó tí mo mọ́ fún yín ẹ̀yin náà ẹ fi kún ẹ lọ bá ara rìn sẹ́ bá ti sọ́ọ̀bù bàbá bá ní kèso owó ńlẹ̀ owó ti wà ńlẹ̀ kèso owó ńlẹ̀ tèmi sì ní kúkú bàbá. kò yé mi ò ní jẹ́ kúkú bàbá. èmi mo máa dáná fún wọn. gbogbo oúnjẹ tí wọ́n jẹ ni o èmi ní. aṣọ tí wọ́n lò ní ẹ̀yin lẹ́fọ̀ọ́. èmi ní. so ìgbà tí mi ti lọ lọ́dọ̀ gàmọ́ èmi àti wọn ti wá di 5 and 6 báwọn. so mo mọ̀ rí wọn ó wá di ọjọ́ kan mo wá fẹ́ bá wọn pògì àárọ̀ torí bàbá mi tán bá ti dé láti ibi iṣẹ́ báyìí wọ́n kọ́kọ́ mú gìnà wọ́n wà sùn. kí ni a fi máa mú. mẹ́mẹ́ni tàbákà ilépo akéǹgbé. ọ̀làgbà. so tí mo bá ti wá wọ́n sá dàárọ̀ ọjọ́ yẹn mo ti mọ̀ pé gbogbo táìmù tí wọ́n busy tí wọ́n ṣe busy mo ti mọ̀ pé wọ́n ṣe process owó kan lọ́wọ́ nù wọ́n ṣe wá di àárọ̀ ọjọ́ náà mo á mú super apet oògùn oorun tá a mọ fi ṣe fún nígbà náà ẹ̀yin ò rọ̀bọ̀ wà mọ́. kò sí mọ́ mi o. kí lẹ pọ̀ pẹ́. super apet. Olúwa o. mo wá bá wọn fi sínú ògì. tí wàá bọ́ mu. bí bàbá ti mú tá jẹ́ mogi tá jẹ́ tó bá bàbá kan sùn lọ ni. bàbá yín. bí wọ́n ṣe mú kí inú mo kàn mú àwọn tó gíláàsì john mo kàn ra bọ́ bẹ́ẹ̀ mo sì mo rí owó yẹn wọ́n dì ní bẹ́ẹ̀dì báyìí. ó ti dá a báwọn. mo yọ báyìí mo sá yọ. èló lẹ yọ ní owó ẹyọ olè ní ẹyọ wọn máa fura ẹyọ láàrin owó kọ̀ọ̀kan ó ní nǹkan máa ń tó bí bẹ́ẹ̀. mo ṣe yọ síra wọn mo kàn owó yẹn ẹ mọ̀ olè olè farabalẹ̀ kà owó yẹn bọ̀ yóò tó 20,000 gbà yẹn mo ṣe gbàdúgbẹ́ lọ́nu mo ra clipper mo ra glass mo ra àwọn kan tí mo ṣáà lè mọ fi gẹrun nínú ilé fáwọn èèyàn tí màá mọ fi rówó. ẹ fowó mutí ẹ sì fi kóbìn. so owó tó kù mo ra bàtà tó dáa mo ra aṣọ mo rò pé ìgboro tún yá mo lọ nígbà tí ó fi dìrọ̀lẹ́ tí màá fi dé báyìí inú ilé ti ń gbóná. níbo lẹ kórin sẹ́ yà. ilé méjì nílé wa ní Kòsódò àwọn gbélé lókè ilé ti di láńlọ́ọ̀dù nísàlẹ̀. bẹ́ẹ̀ni kankan sọ ká ẹ tó ṣe. bẹ́ẹ̀ni kankan sọ. so mo ṣe kó yẹn lọ sí ibi ilé ọ̀dọ̀ wa ń sálẹ̀ tí mo ṣe wá ní pé kí n lọ bá wọn pé mo kúkú ti jáde lọ látàrọ èmi náà ti jẹ mo ti tẹ́ra mi lọ́rùn pé kí n lọ wo ara bí mo ṣe ní kí n wọnú pálọ̀ báyìí dáàdì ni ó lè lọ́mọ yóò mọ́ wọlé mo ṣe lé mi. iṣẹ́ wo ni bàbá yín ṣe. retired soldier ni. yọ ọ̀nà ìpani o tó bá mú yẹn. ṣe mọ̀ pé bá ṣe máa ń náyàn kékeré ó jẹ́ kéèyàn náà lè. so nínà yẹn ti mọ́ra. àti pé láàrin. yọ ọ̀nà mi náà ni. àdẹ́gbàdẹ́ lélẹ́yìn mo dẹ̀ ti ń ṣakọ. mo ti wà bí age of bí 18. níbo lẹ wá sá lọ.
mo wá sá lọ sí Èkó nígbà tó dijọ́ kejì. Èkó Mo sá lọ ta lẹ nílé Èkó. wọn àìsàn máa lọ ṣe iṣẹ́ lẹ́kọ̀ọ́ náà látàyè tí a bá ti nà wá ní break àbí tí owó bá ti sáfẹ́rẹ́ lọ́wọ́ wa a sọ lẹ́kọ̀ọ́ a lọ ṣiṣẹ́ bí ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì a fi yanjú mo ṣe sá lọ. ìjà sì rí tú nígbẹ̀yìn nígbà tí wọ́n mọ̀ pé èmi àti wọn náà là ń lólè. wọ́n mọ̀ pé ilẹ̀ gbé wọ́n mọ̀ pé mi ni àǹtí mi tó jẹ́ àkọ́bí wa kí lórúkọ wọn. Simiat Odùgbèmí ọkọ wọn àwọn ni wọ́n wá nígbà tọ́rọ̀ yẹn ṣáà dé tí gbogbo wọn mọ̀ wọn kọ́ tiẹ̀ fi wá ṣe ẹ̀pọ́ lọ́run ló mú wa torí èmi náà láàyò wọn wọ́n lọ́ọ́ mú wa náà àwọn ṣáàdì wọn wá ní pé kí ẹ̀gbọ́n mi tí mo tẹ̀lé kó lọ mú mi wá lẹ́kọ̀ọ́ òun ló wá dá mi padà wá síbàdàn. nígbà yẹn fojú kan bàbá ń kọ́. àbínú gbà yóò ti ń lọ bí oṣù mẹ́ta wọ́n ti bínú wọ́n wulẹ̀ ti rí nǹkan tó fẹ́ fowó ṣe wọ́n ti rí ṣe. nǹkan ní nǹkan tó fẹ́ fowó wọ́n yẹn fẹ́ fi ṣe. ra lẹ̀ ni. ẹ̀yin lẹ jẹ́ kí ilẹ̀ tẹ́ ra ọ̀pẹ díẹ̀ ni wọ́n tó rà. wọ́n fẹ́ fi. wọ́n bá ti ra lẹ̀ ti pẹ́ ṣùgbọ́n owó tẹ́ yọ kò jẹ́ kí ààyè ilẹ̀ ọ yọ. wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n sá bá wa sọ́sọ́sọ́ pálọ̀ ọmọ kékeré ibi táìmọ̀ yẹn gangan tó wá ṣe mí sí wọ́n ní ibẹ̀ wọn mú ní mi ní bẹ́ẹ̀wọ̀n ipò dídí ọdún kan àbí méjì lèmi náà fi dáwó sí wọn lọ́wọ́ tí wọ́n fún mi. ibà ni a bì yín. àmọ́ bí ọmọdé bá ṣe àgbà ọmọdé náà mo ṣáà yarí torí kọ́lọ̀ mi kọ́lọ̀ bàbá wa ni tó wọ́n tó máa ń fi yàn fún mi ní respect mo ṣáà yarí wọ́n ṣáà ní àwọn òbí mọ̀ kó ṣáà máa lọ náà for now kí n mọ́ àwọn òní ta dá sí mi mọ́ àwọn òní ṣe kinní kan mọ́ nígbà tọdún léyà kan wá dé tí mo wá padà sí Èkó. wọn ò gbàǹjọ náà tẹ kọ́kọ́ lọ. wọn àbínú mọ. ṣùgbọ́n wọn ò gbọ́n ló sì ń bí àwọn sọ́jáde. pé kí sá máa lọ ná. torí nígbà tán rí pọ́ìntì tèmi náà sọ pé yebí mi náà ń jápàá pé. mo kó fún yín ẹ sọ́wọ́ mi jẹ bàbá. oṣooṣù èmi náà máa dáwó. ní tí mo sì ń dá sí mo fẹ́ fi ra níṣẹ́ ni. níṣẹ́ ni mo fẹ́ fi ra fi kún kẹ́ bá ra níṣẹ́ bá ń sí ṣọ́ọ̀bù kí n tiẹ̀ mọ̀ pé mi náà ti mú nǹkan kankan. iléyà kan wá ń bọ̀ mo sára ra kankan dání wá fún wọn mo ṣẹ̀ṣẹ̀ wà abẹ́ wọn èmi kan àwọn kan officially àwa padà àwa ní kí n má lè kó mọ́ àwa padà wá ṣe bí ètò wọ́n ṣàdúrà fún yín àwa padà ọ̀rẹ́ yẹn tó wọ́n á dùn ju tàtẹ̀yìn wá lọ. gbogbo àwọn respect tí wọ́n fún mi tẹ́lẹ̀ wọ́n fún mi. wọ́n tún rówó náà ni pé kéékù sí pé fowó ọ̀nà rẹ̀ rárá kúra ni. ìgbà tó béèrè pé tí mo lọ rà mú kó wá bóyá bíi lẹ́yìn ìgbà yẹn wá díẹ̀ tó wá jọ lọ sí ọjà wọ́n tún ra kan mi fún yín ẹ ti gbàrí lẹ́nu bàbá nítorí pé owó tẹ́ ẹ gbà yẹn kì í sọ tilẹ̀ fi mu kì í sọ obìnrin lẹ́ fi kó ẹ fi mu sìgá ẹ fi mu gbó ẹ fi mu capsule ṣùgbọ́n ẹ fọ́ bàbá yín ní oògùn oorun tó wá jẹ́ pé oògùn oorun yẹn máa pa bàbá ńkọ́ bí bàbá ó ṣe kú nù. gba ẹ mọ́ ni. àbẹ́wọ̀n pé ó lè gba bòmí lọ. ó lè gba bòmí lọ kọ́lọ́ ń darí jẹ́. bàbá ńkọ́ báyìí. bàbá ti kú ní last. ó dùn yín gbàtà kú sá. ó dùn mí o torí nǹkan tó fi dùn mí ni pé àwọn most things àárín èmi àti wọn ló wà jù. ẹ wá wo ilé yẹn náà mo wá ṣe wàhálà níbi ilé yẹn náà mo ṣe wàhálà gan ẹ mọ̀ dúdú nǹkan tó ti ṣẹlẹ̀ yẹn tẹ́ bá ti lè pè mí báyìí pé wọ́n ló lọ sáìtì àwọn òlé lọ́wọ́ àwọn bíríkì àfẹ́ ṣiṣẹ́ ń bẹ̀ o gbogbo bàtílé ò tí ì ní páànù nínú oòrùn máa tí mo bá wá dé ara mi ò pọn àbí kóńpù yìí ni. ẹ tó pupa tẹ́lẹ̀. ara mi ò ti pọn wọn wà kó ṣe wọn wà fún mi lóúnjẹ wọn wà tọ́jú mi special. kí lẹ fẹ́ sọ fún àwọn ọ̀dọ́ tí bàbá wọn bá kó tó tẹ́ ń dáwọ́ jọ sí ìyá tàbí bàbá lọ tí bàbá náwó rántí pàní ẹtọ́ yín láti gbà kékeré nígbà tẹ́ ẹ dàgbà gbogbo owó tẹ́ ẹ kó kò tí ì tó kankan ló tẹ́ ẹ ti fi tọ́jú yín di àkókò yẹn kí lẹ sọ fáwọn ọ̀dọ́ ọ̀sìn. ká tí mo fẹ́ sọ fáwọn ọ̀dọ́ ọ̀sìn ni pé ká kọ́kọ́ ní focus tó bá ní focus kò sí bí ọ̀dọ́ ò ṣe ní sọ pé òun fẹ́ fagídí gbà nǹkan lọ́wọ́ ṣìwàwò kò sí bí òṣèlú ní ṣìwàwò. ogun ọ̀dọ́ ni o kàn try ká má jẹ́ pé nǹkan tí ó tó lè pààyàn lára ni wọ́n ó ṣe. torí tí a bá sọ pé èèyàn ò ní bíbélì kan sọ pé tí a bá sọ pé àkẹ́ńṣẹ́ lẹ́sẹ̀ á jẹ́ pé ti tọ̀ kankan sí lẹ́nu alẹ́ rẹ̀. tọ́mọ tí bá wá ṣe irú tẹ̀sán tẹ́ ọ̀dà ọ̀sẹ̀ lọ́tẹ̀ náà tó náà lọ jí nǹkan tó dóyún jù tẹ́ fẹ́ ṣe nǹkan rẹ̀ kan tó jí mú nísìnyí. ibi tọ́ka mi ò lọ nù. pé n tẹ́ ti ṣe ń jó ní bàbá mi ò pa mí èmi náà mo sì jẹ́yàn lónìí torí mo tún padà gba ire ẹ wà ṣàdúrà fún wọn kí lorúkọ yín lẹ́ẹ̀kan sí. Adékúnlé Adérìbígbé lórúkọ mi.
ní agbègbè ní agbègbè Báṣọ̀run ní ṣọ́ọ̀pù wa wà. Orúkọ ṣọ́ọ̀pù mi ni J Shama Barber Shop. Olúwa ṣeun kò ní bàjẹ́ lágbára Ọlọ́run ẹ mọ̀ ta ọ Àmín sá. ìgbà ẹ mọ̀ tẹlomi burú jù bẹ́ẹ̀ lọ ẹ ṣe tá a pè é tẹ dá wa lóhùn Yes, sir. ẹ ṣe púpọ̀.